mo kí gbogbo fẹ́ oyè àpò ọdún àṣeyíṣẹ́mi ọdún ọlọ́jọ́ ọdún ńlá ni nínú ẹ̀fẹ̀ ọdọọdún ní wáyé àmọ́ wálé ní àmọ́ wálé dọdún mo kí ọmọ ìsà òòṣà ńlá bàbá àpẹláyé ẹ̀mí àgùn àjẹ́ bí àwọn ará àgbẹ̀ èmi gan ló dẹ̀ tí gbogbo ọmọ ẹgbẹ́ bọ́ba búwà ọba bí obìnrin bọ́ba bí ọkùnrin ààrẹ obìnrin ààrẹ ọ̀dọ́ mo kí gbogbo wọn pátápátá àgbàgbà ẹgbẹ́ àtàkásà mo wá kí ìyálóde ẹ̀kẹjọ ìyálóde yèyé ọláyínká fúnmi fákìlà òun ló jẹ́ olùdásílẹ̀ bọ́ba búwà ẹ̀mí àgbo àríkàjọṣe ọ̀nà ẹni dúná akéèrè kedele èmi wá ní ààrẹ bọ́ba búwà ẹgbẹ́ wọlé taofik olúyẹra èmi ní ààrẹ bọ́ba búwà láti àtìlé àtòkè àtìlé èdè èmi ní ààrẹ ìlú wa bọ́ba búwà lọ́ba láṣẹ. Èmi ni pẹ́sidẹ́ntì bọ́ba búwà òkèèrè àti bàbá wa fún ọdún ọlọ́jọ́ òní o àṣẹ iṣẹ́ mi o láti ṣe tọ́jú àṣẹ mi nínú ọlá nínú ẹ̀mí dídùn ẹ̀mí áàbù ọdún ọlọ́jọ́ bá ń ṣe lónìí àtàwọn sí rere ọdún ọlọ́jọ́ bá ń ṣe ètò lónìí ó túmọ̀ sí gbogbo ọmọ ọmọ òbíà lórí ọdún ọlọ́jọ́ sì wà láti ṣe láti ṣe láti fẹ́ tó àti máa ṣe lọ ẹ̀rọ wa lóòsì ẹ̀mí àbúrò àkọlé nìkan bàbá rẹ̀. Arẹwà bọ́ba búwà bọ́ba kẹ́yẹ ọkùnrin bọ́ba kẹ́yẹ obìnrin bọ́ba níyì ọkùnrin Ifẹ̀ òòyè yèyé mòlú arábàyọ̀ ọkùnrin arábàyọ̀ obìnrin bọ́ba jírò. Bẹ́ẹ̀ ni akí ẹgbẹ́ Ifẹ̀ high chief's wife akí Ifẹ̀ committee of friends Òṣogbo branch future builders yèyé àṣà ilẹ̀ Oòduà ìṣẹ̀ṣe lẹ́jẹ̀ brothers ọlọ́fin àgàláyé obìnrin bọ́ba mayegun elite bọ́ba aláṣẹ Oòduà. orúkọ tèmi ni ọmọọba dókítà Adéwálé Adéwọlé ó fi àsìkò kí àbáwá kábíyèsí ọ̀nà òrìṣà Ọ̀jájá ìṣọ̀kan
pé wọ́n kú ọdún wọ́n kú ìyèdè ọmọ wa ṣe pípẹ́ láyé nígbà tá a sì pé kí èmi ẹgbẹ́gbẹ̀rún àlejò èmi fún mi láyé pátákìá ní kí wọ́n gbọ́ kú ọdún òkú gbogbo ọmọ ẹgbẹ́ ọba ní àlápapọ̀ láti rí ààrẹ mi Ọ̀gbẹ́wọlé Tàòfíìk èmi tí mo sọ̀rọ̀ lónìí vice president ọmọ dókítà Adéwọlé Adéwálé tó jẹ́ gbàkejì ààrẹ ilẹ̀ ọba gbúwà òkìdí àti ọdún akúròdó ọdún tá ń ṣe lọ́wọ́ lónìí ẹ̀yìn ọdún ọlọ́jọ́ èyí tó jẹ́ ọdún kẹwàá nígbà tó rárá ti rí àkùrò tí mo sì rò pé wọ́n á ṣe ogún ọdún wọ́n á sọ ogún ọdún wọ́n á sọ ọdún ọdún lórí ìfẹ́ ọdún yìí wọ́n lè fi ṣàṣìmọ́ kí ìyá lóde lẹ́ẹ̀kan sí ọ̀nà wọn á gbé wọn á kó wa jẹ fẹ́ kí ààrẹ mi ìrẹ̀ fún gbogbo ọjọ́ làwọn gbogbo ọjọ́ sí ìbílẹ̀ tó yẹ kí jẹ́ ẹ̀ṣẹ̀ mi dúpẹ́ aṣọ ọdún ìhà sẹ̀mí inú ìyẹn ló gbé wọn fẹ́ lẹ́ka sàwátì inú wa ìjọ wa máa lé àwọn ilé wa máa lé àní gbùgbùrù aṣubú lójú ọ̀nà ẹ̀ṣẹ̀ mi dúpẹ́ orúkọ mi ni ilé ìjọ àwọn ṣàkóso ọmọ ìgbèdè nítòsí CEO Àníkẹ́sà a ṣe ọdún ọlọ́jọ́ ọjọ́ tí ọjọ́ pé ọjọ́ tí ọdún pé ọjọ́ akíkọ̀ bàbá wa sábìyèsí ọ̀gbẹ́jọ́ fìdí ó ti sẹ́nu ẹ̀mí wa pẹ́ lórí ìtẹ̀rẹ̀ láṣẹ ojú wọn máa rọ́jú ẹ̀ka ọmọ kan láti ní ṣe tẹ̀wá bí ìyá lè ṣe lèyẹ tí mi láyé ní ọkọ̀ ìyá ó ṣe ẹ̀mí wọn máa rí ojú wọn máa rọ́jú náà wọ́n máa lọ́rẹ́ wọ́n máa pọ̀ ọ́rẹ́ o mo kí àwọn pẹ́sidẹ̀ntì àwọn ìyá wa wọ́n pọ̀ sí lókè ìyá ojú aṣọ òkùnkùn ṣe orúkọ ṣọ́ṣọ́ kàyéfì ìjìnlẹ̀ ní àrèkọ́rẹ́ fẹ́mi ooo. Oníbẹ̀rù jẹjẹ ó lé tẹ́tẹ́ lẹ́yìn kárí ayé èdè ìgbéra lẹ́ ọ̀dùnkẹ́ àjànàkú adé ayé. Ẹ wá wò ó àwòrán ẹ̀kúrò àbámi òsì àbáwòrán lóró ọ̀ọ́nì kẹrù jẹjẹ ọ̀nà pẹ́pẹ́ àní ayé èrè alẹ́ òdìdẹ àjàdàkú adé ayé. Eri gbéra lẹ́ òdìdẹ àrùlà. Àrùdè. Eri gbéra lẹ́ òdìdẹ ọ̀làjà. Ọ̀ọ́nì kẹrù gẹ̀gẹ̀ ó lé téńté. Adéyẹyẹ kẹrù gẹ̀gẹ̀ ó kárí ayé. Olúwa mi tẹ̀ orí o. Ẹni ìtọ́ tẹ̀ orí o. Èrìn gbé lálẹ́ òdìdé. Olúwa mi tẹ̀ olé tètè. Adéyẹyẹ tẹ̀ ó kárí ayé tètè. ṣe campaign ọdún bá ná orí ìfẹ́ mi ní owó fún mi. Àwọn tó wá lè tó ń bí ìjọ ìyá lóde
àdúrà ṣe lóhùn lórí ọlọ́jọ́ ọjọ́ pé ọjọ́ di ọjọ́ báyìí ó kí bàbá wa onírìṣà ábíyèsí àwọn aláṣẹ mo kí wọ́n ní ọkọ̀ ọdún aṣọ tí wọ́n tó bá ní ojú òní tí wọ́n wà ní gbogbo ìlú nàìjíríà ìgbà ní ọ̀sán ìgbà tí wọ́n ti yá gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n lọ́wọ́ àwọn ìgbà orí ọwọ́ mo kí àwọn olórí wọn mo kí wọn létí mo kí gbogbo ojú gómìnà tí ọdún ìjọba tí wọ́n kí wọn létí mo kí gbogbo ẹlẹ́sìn mo kí gbọ́dọ̀ mi náà ọmọ wọn ní ìdílé àti ìmọ̀jẹ̀ká ojú omi tí mo ṣe ń gbé tó ń gbé lẹ́sìn àmà yọrí sí rẹ̀. Ilé-iṣẹ́ ní òṣìṣẹ́ náà ẹ̀mí ní ọṣẹ́ ìgbàgbọ́ ojú omi tí ó ń gbé lọ́wọ́.
kájọ fọwọ́sowọ́pọ̀ lágbègbè Oòduà ṣé o dúró àlọ́dọ̀ tàbí sọ̀rọ̀ àyà ọmọ Oòduà ire. Ire lónìí ọmọ Oòduà ire. Ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn. Ọmọ Oòduà. Ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀. Ọmọ Oòduà. Ẹ ṣe kábíyèsí fún bàbá. Ó ní àwọn oníṣògo. Oyo oníṣògo. Àwọn ọmọ rẹ̀ mi pín. Oh yeah, you done?
òun ni wípé ọ̀nà ti ṣe é rìn fún Ọ̀nìrìṣà. Lẹ́yìn náà bàbá ó dìde wọ́n lọ pọ̀ bí adé ọ̀rẹ́. Ladies and gentlemen, you will be going into the ancient room to carry the Adiari. At this point in time, you will see how the cultural men Ẹ̀jẹ̀ kúrò lọ́nà àwọn tẹ́ ń wọ̀ yìí. traditional and cultural rights before Nano, please proceed. Àwọn tẹ́ ń wọ̀ yìí, àwọn ni wọ́n pè ní lókolóko. Ìpínlẹ̀ kù ló kù sí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí dókítà sẹ́nitọ̀ Adémọ́lá Jackson Nurudeen Adeleke ló jẹ́ gómìnà. Ó wu àwọn náà kan wà níbí ní ọjọ́ tòní fún ayẹyẹ ti ọdún ọlọ́jọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ọ̀rọ̀ ìjọba káàkiri ni ó ní ò jẹ́ kí ọ̀gá mi wà mí lónìí. Mo wá kí bàbá wa Jèpènè bí àti àkún, bàbá Adéyẹyè ẹni ìtọ̀gúnsì kábíyèsí, mo kí fọ́dún ọdún ni ó ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún bàbá. Mo kí ìyàwó gómìnà, èmi ni sẹ́nétọ̀ ni èmi ni rẹ́pù ni, mo kí gbogbo yẹn kú ìjókòó. Mo kí gbogbo ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí àwọn náà wà níkàlẹ̀ lónìí. Mo kí bàbá mi pàtàkì the aṣíwájú of the subs, bàbá Chief Alẹ́ Dúdúyẹmí ẹ pẹ́ fún wa o. Mo kí gbogbo ládéládé tó wà níkàlẹ̀ pátápátá torí àkókò mi ò ní máa dárúkọ ní kọ̀ọ̀kan. Mo kí gbogbo olóyè pátápátá tó wà níkàlẹ̀ ní ibi lónìí. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. A kú ayẹyẹ ọdún ọlọ́jọ́ tòní o. Gbogbo Ifẹ̀, ṣé èmi yẹ wá bá àbí ò yẹ wá? Ẹ wo gbogbo a bá ṣe dúró ta kan dúdúdú. Orúkọ mi ni ìyáàfin ọmọọba arábìnrin Ayakọ́ládé. Mo wá láti ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo dẹ̀ jẹ́ oníṣòwò
tó máa ń bá wọn gba ẹrù látòkèrè. Mo dẹ̀ tún jẹ́ ẹni tó ń tajà nílẹ̀ Yorùbá àti káàrọ̀ òjìrè dé gbogbo di owó àṣẹ. Ọlọ́jọ́ jẹ́ ọdún ìṣẹ̀ǹbáyé tí àwọn bàbá wa àrólé Oòduà tó máa ń ṣe lọ́dọọdún. Ìgbà tí bàbá wa Kábíyèsí Adéyẹyè Ẹnìtàn tí wọ́n wà nípò bàbá wọn, tọ́mádé tí wọ́n bẹ̀bẹ̀ yẹn wọ́n ṣe ọdún tó fi ń gbé gbàdúrà, nítorí pé adé ìṣẹ̀ǹbáyé òun ni adé tí bàbá wa ò ní gbé sí orí. Adé yìí sì jẹ́ 50 tó máa ń pè ní ilẹ̀ òyìnbó èdè òyìnbó ní 50 kg. Òun ni bàbá wa ò ní gbé lórí. Kì í ṣe tí ó easy lẹ́fọ́yàn pé kó gbé àpò ráìsì orí kó wá máa rìn káàkiri gbogbo ìlú àti rẹ̀. Adé ìṣẹ̀ǹbáyé ló gbé, wọ́n dẹ̀ ru rẹ̀, wọ́n sọ rẹ̀. Tán bá ṣe ru adé gbogbo wa ń gbàdúrà kárí bá ti ṣe káwọn náà gbé gbà kí ilẹ̀ Nàìjíríà dẹrùn, kí orílẹ̀-èdè Nàìjíríà wà òkè, kálábóyún ilé kó bí tìbìtìbì, oníṣẹ́ ọwọ́ kó rí ṣe, kí ọmọléèwé kán pàṣẹ ẹ̀kọ́ wọn láyọ̀ àtàlàáfíà, gbogbo olórí burúkú kó rí wọn dóríire, nítorí pé Olódùmarè ó ti mú ọjọ́ náà, ọjọ́ tó má ti dé adé rẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ béèrè. Ẹbọra wà láàrin wa o, kì í ṣe táàdì bàbá mọ́ sọ ẹ má wulẹ̀ pé obìnrin pẹ́ẹ́fẹ́fẹ́ lọ́jọ́ ọlọ́jọ́ ẹ lọ pé ẹbọra, nítorí pé ẹbọra máa dìde oríṣiríṣi ẹ̀ ló máa wá láti wá ṣe àjọyọ̀ ọdún ọlọ́jọ́. Bọ̀ kò sẹ́ni tó wá sọ́dún ọlọ́jọ́ tó dẹ̀ gbàdúrà sí Elédùmarè tí àdúrà rẹ̀ ń gbà. Ṣé tábà sọ̀rọ̀ nípa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá, jẹ́ àṣà wa tó ń jó ẹ̀yìn ní àbò lọ síwájú? Ní ilẹ̀ káàrọ̀ òjìrè àṣà ilẹ̀ Yorùbá ò ju ìkùjẹ́rò ẹ̀yìn, nítorí pé gbogbo àwọn bàbá wa náà lọ kọ́ àwọn ọmọ wọn. Ibi tó ti ń jòrò ẹ̀yìn ni pé àwọn ọmọ kan wọ́n lọ ka iléèwé wọn ní yunifásitì ní ìlú ọba. Ìkan tó fà á, gbogbo àwọn ọmọ yẹn wọ́n ti sọ èdè wa, wọ́n ti sọ dànù, wọ́n ti sọ àṣà wa, wọ́n ti sọ dànù. Òun la ṣe bẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àtàwọn elédè wa tó jẹ́ pòfẹ́sọ̀ nílùú òyìnbó tán bá wa kọ́ àwọn ọmọ yẹn. Ibẹ̀ nìkan náà ti sọ èdè wa, náà ti sọ àṣà wa, náà ti sọ báṣubàṣu. Bọ̀ lẹ́lẹ̀ káàrọ̀ òjìrè gbogbo kan ló lọ létòlétò látìgbà tí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà tó ti jẹ lọ́dẹ̀ tí wà ní orí àlééfà bàbá ńlá wọn náà ti mú àṣà àti ìṣe ìfẹ́ láàrin gbogbo ilẹ̀ Yorùbá. Nǹkan tí bàbá Ọlọ́run fún wọn ní agbára láti ṣe, mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run Elédùà a máa fún wọn lágbára rẹ̀. Lastly, a ti rí pé ilẹ̀ Yorùbá àwọn ọba wa ìjà kan wáyé káàkiri láìpẹ́ yìí ní Àtọ́jà tìlú Òṣogbo, Ọ̀tàsólùwò, àìpé ó tó bá gbogbo social media kan. Kí ni ìmọ̀ràn wo lẹ ní fún àwọn orí adé nípa ìjà èmi ò jọ́ ìwọ ò jù mí? Ìmọ̀ràn gẹ́gẹ́ bí alábìyamọ àti olóyè ilẹ̀ Oòduà, ìmọ̀ràn tí mo fẹ́ gba àwọn bàbá wa ni pé kò sí nǹkan tó dàbí ìfẹ́, nítorí pé ilé ayé asán ni, kò sẹ́ni tí ò ní lọ. Ẹ fa gbogbo yín ní tẹ́ bá ṣe báyìí òun làwọn ọmọ tó ń bọ̀ ló máa dé bá. Ẹ má yẹ kán bá ìtàn tí ò dáa, ẹ má yẹ kán bá ń lẹ̀. À ń jura wọn lọ, à ju Ọlọ́run lọ. Ọlọ́run òun ni bí bàbá wa Ọọ̀ni ṣe máa ń sọ, kò sí ẹni tó tó kábíyèsí Elédùmarè.
bàbá wa ní máa ní ọba tó ju ọba lọ, kábíyèsí tó ju kábíyèsí lọ, alágbára tó ju alágbára lọ. Ta ló ní ọgbọ́n, ta ló ní ìmọ̀, ta ló ní òye? Elédùà ni. Tá bá sùn Ọlọ́run ló ń jí wa. Kò sí bí alágbára ṣe tó, alágbára ń lọ láyé. Ìmọ̀ràn tí màá fẹ̀yìn bàbá wa ò ní wọ́n fẹ́ ìrẹ́pọ̀. Ẹ bá gbé ìrẹ́pọ̀ kí ilẹ̀ Yorùbá kó lè dáa, nítorí pé gbogbo ọmọ wa kán lè nífẹ̀ẹ́, nítorí tó bá dọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn náà ni wọ́n máa padà fẹ́ra wọn. Ẹ fi gbogbo wa à ń jùlọ kò ṣeé wí lẹ́jọ́. Elédùà ti ju gbogbo wa lọ. Bàbá wa ò ní wọn gbé ipò ọlá, wọn gbé ipò kankan sórí, wọ́n ṣàfẹ́ ìfẹ́. Bó bẹ́ gbogbo àwọn bá ilẹ̀ Yorùbá ẹ nífẹ̀ẹ́ láàrin ara yín. Elédùà tó gbé yín débẹ̀ ajẹkẹ̀pẹ́ láyé, ajẹkẹ̀pẹ́ lórí àlefa. Ìfẹ́ ìrẹ́pọ̀ la fẹ́. Elédùà á dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè. Ìmọ̀ràn fún àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin, ìmọ̀ràn lórí ọ̀dọ́ ọkùnrin ni pé bẹ́ẹ̀ bá ti ń dàgbà, mo máa ń sọ pé kí àwọn ìyá wa kán kọ́ ọmọ wọn kó má bàa jẹ́ pé tó bá dàgbà kò ṣeé kó mọ́. Ẹ kọ́ ọmọ yín ní kékeré, tẹ́ bá ti kọ́ àwọn ọmọ ọkùnrin obìnrin wọn lè báyé jẹ́. Mo dẹ̀ fún àwọn ọmọ ọ̀dọ́ tó wà níta sìn, ẹ ṣọ́ra fún kóló, ẹ ṣọ́ra fún igbó, ẹ ṣọ́ra fún gbogbo àwọn nǹkan mímu, nítorí pé tó bá ti wọpọlọ tán kò ṣeé yí padà, ó máa ń ba ayé ọ̀dọ́ jẹ́ ni. Ẹ̀yin ọmọ tẹ́ tún ṣe pé ká gbà lára obìnrin ká lówó, kò sẹ́ ẹ̀ńtọ́lọ̀ bá ló máa lówó máa lówó, ẹ̀ńtọ́lọ̀ bá ló máa lọ́lá máa lọ́lá. Gbogbo wa kọ́ la máa wà ní ọ̀dà la máa wà pẹ̀lú ara wa. Ẹlòmíì àìsìkí ẹni pé kó ṣiṣẹ́ lọ́ndà èèyàn, tó bá wá iṣẹ́ lọ́dọ̀ èèyàn wá ṣoríire. Bọ̀ ẹ gbogbo àwọn ọ̀dọ́ tó wà tàǹsìn tó máa ti rí pé ọmọnìkejì wọ́n ra mọ́tò ńlá, eléyìí wọ́n ra bàálù, àwọn náà fẹ́ rí bẹ́ẹ̀. Kì í ṣe gbogbo wa náà kọ́wọ́ mọ́. Ó lè jọ ọmọ ẹlòmíì ló máa di president Nàìjíríà, ó lè jọ ọmọ ẹlòmíì ló máa di gómìnà lọ́la. Kádàrá ó yàtọ̀, àìsìkí ó yàtọ̀. Ìran méjìlá ní èèyàn láyé. Ẹ jẹ́ ká mọ ibi tá a ti wá, ẹ jẹ́ ká máa kọsẹ̀ jáyé wa, ká máa wọ aago aláago wé. Ẹlòmíì yẹ kó máa ta omi, á nínú àwọn tó bí ìbáka. Ẹlòmíì yẹ kó jẹ́ pé ìjà ló fi máa ṣe oríire, á nínú mo fẹ́ iṣẹ́ lọ́ọ̀kì ọkùnrin, kò rí bẹ́ẹ̀. Ó lè jẹ́ jẹ́ ló fi máa kó ògbólé Nàìjíríà, ṣùgbọ́n aago aláago la máa fi wé. Ẹ má fi ẹ̀yin ọ̀dọ́ ọ̀sìn, ẹ má fi aago aláago wé, ẹ má ṣe ẹsẹ̀ gbé. Ẹ wo ẹsẹ̀ tí àwọn ìyá wa bàbá wa tọ̀ tó fi ṣoríire láyé. Ẹ tó bá máa kàwé, ẹ kàwé ní àkọ́yanjú kẹ́ lè fi ṣoríire. Ẹ tó bá máa ṣiṣẹ́ ọwọ́, ẹ kọ́ṣẹ́ ọwọ́. Ẹ wo pa àwọn tó lọ sí tán láwọn jápa lọ ìlú òyìnbó, àwọn tó kọ́ṣẹ́ ọwọ́ ló ṣoríire láàrin wọn. Àwọn tó níṣẹ́ ọwọ́ wọ́n kàn lọ ń tẹ́ bẹ́ẹ̀dì fún òyìnbó ni. Ṣùgbọ́n àwọn tó níṣẹ́ ọwọ́ wọ́n ṣoríire. Múlẹ̀ tó bá mi ṣojú, bá mi ṣe makeup nìbàdàn léde ó ti kọ́lé méjì ní Nàìjíríà nítorí pé ó kọ́ṣẹ́ ọwọ́. Iṣẹ́ ọwọ́ náà dà. Ẹ̀yin ọ̀dọ́ ọ̀sìn ẹ gbà kẹ́ ṣoríire nínú nǹkan tí mo sọ fún yín. Elédùà á fún yín ṣe.